wọ́n bí wa sínú Islam ni tó bá jẹ́ pé wọ́n kàn gbé wa tí wọ́n bí wa sínú Islam mi ò ní gbà láìláì nítorí mi ò burú mo sì gbà kẹ́nìkan máa sọ mi tó wà pé kí ló bá fáwọn láàyè ẹni bá ti pọ́ Muslim káwọn pa ṣé kìí ṣẹgbẹ́ òkùnkùn nìyẹn ni. Káàbọ̀ sí ìkànnì Think Yoruba TV, ìkànnì tó ń ṣí àwọn ọmọ Yorùbá lójú. Farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ like, comment, ẹ sì share àwọn ètò wa. Ẹ ṣé ẹ ṣé náà pẹ̀lú wa. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ń ṣe làbọ̀yè kò ṣiṣẹ́. Ṣé rí mo máa ń sọ ní gbogbo ìgbà pé mo jẹ́ mùsùlùmí kò ní kí n sá fún òtítọ́. Bẹ́ẹ̀ ni wọ́n bí wa sínú Islam ni tó wá jẹ́ pé wọ́n kàn gbé wa tí wọ́n bí wa sínú Islam mi ò ní gbà láìláì. Mo fi Ọlọ́run bá tó dá mi ṣẹlẹ́rìí wọ́n bí wa sínú ẹ̀ látàgbà sínú ẹ̀ nínú ibi tí mo research mi délé nítorí pé wọ́n kàn gbé wa pé gbà mi ò ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀ pé wọ́n kàn gbé wa pé gbà ànígbà tó rí mi ò burú wọn ó sì gbà. Kí ni ìyàtọ̀ láàrin ẹ̀yin àtàwọn apààyàn? Tàbádẹ́ mo sọ fún yín mo ní ẹ̀sìn méjèèjì ẹ̀sìn yẹn dàbí ìgbà téèyàn organization àwọn court àwọn ẹ̀mí ẹgbẹ́ òkùnkùn tí ìmáà bá ṣẹgbẹ́ òkùnkùn kẹ́nìkan máa sọ níbi tó wà pé kí ìjọba fáwọn láàyè ẹni bá ti pọ́nù Islam káwọn pa. Ṣé kìí ṣẹgbẹ́ òkùnkùn nìyẹn ni? Ṣé kò kìí ṣe ẹgbẹ́ òkùnkùn? Àwọn èèyàn kan rò pé bóyá àbí ó ń water down Islam. Kò sẹ́ni tó ń water down Islam. Ìwà yín ló ń water down ẹ̀sìn yẹn. Kí ló dé? Ẹ̀sìn lẹ́yìn ṣẹgbẹ́ òkùnkùn pọ́nbélé. Ẹ wá ń da gbogbo ayé padà sí ẹ wá da gbogbo ayé sínú hílàhílo. Ẹ ń da gbogbo àgbáńlá ayé padà sẹ́yìn. Èwo ni kò sí àtọ́nu méjèèjì yẹn nígbà tó máa sọ̀kú pòpù náà sí ẹ rí pé ẹ rí exactly ẹ lọ wò ẹgbẹ́ òkùnkùn lẹ̀sìn yẹn náà. Bẹ́ẹ̀ ni ẹ lọ wo gbọ́ àwọn sáìn tẹ́nì kọ̀ọ̀kan wọ́n gbé dání. Ẹ lọ wo àwọn sáìn kọ̀ọ̀kan tó ń bẹ lára wọn tó ń bẹ nínú àwọn gbàsí tó ń sin ẹ wo àwọn sáìn tí ó wà lára wọn kẹ ẹ lọ wá sáìn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ rí i pé àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan àwọn ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá sí pope. Kí ló dé? Ẹ sì pín yẹn ní ẹ̀sìn Ọlọ́run ní nǹkan kan ẹ ti fi dalẹ̀ Yorùbá rú ẹni súnmọ́ tí ó wọ́ náà ni àwítàwí ẹni tí ò bá ti gba sàríà lọ kíní ẹsẹ kíní kan fún Ọlọ́run kó ṣàánú wa o wàhálà ìwọ tó bá sì ń rò pé òun sin lọ́run ó kàn ń ṣe àṣìṣe ni o ẹ̀mí ẹgbẹ́ òkùnkùn ni ṣùgbọ́n tí kì í bá sí bẹ́ẹ̀ Ọlọ́run ò lè dá ẹni tó bá ṣe pa fúnra rẹ̀ wọ ló wá rán pé kó lọ bóun pa ó sì lóun ló dá ọba tó dá yẹn ò lè pa nǹkan ẹ wá níwọ o torí pé kò sin Ọlọ́run o lọ bóun pa tó kò lè sọ pé kó sùn kó má jí mọ́ lè sọ pé kó sùn kó má jí mọ́ ṣùgbọ́n ní ó wàá hán ní ó wàá sọ pé yá ló bá mi pa ayẹ̀dẹ̀ jí lójú oorun náà but all the same èmi ò ní kankan láti sọ bí kò sí pé ìwọ tó bá kí n ti sínú ẹ̀sìn tẹ́lẹ̀ ló má wulẹ̀ wọlé o believe me and that's the bitter truth má wulẹ̀ wọlé rárá and ilé wa gbogbo àwọn sẹ̀ríà òfò yẹn any governor tó bá fara mọ́ ẹ ti gbà pò náà wà ẹ̀mí òkùnkùn bá gbé kò sí ìmọ́lẹ̀ kankan lára wa ìmọ́lẹ̀ ọkàn báyìí bó ṣe mọ́ kò sí lára wa àtọ́ ìwọ ẹ wá ń parọ́ fáyé tí a máa wá wí àìsàn àlàáfíà lẹ̀sìn wa àlàáfíà tó wà lára yín dà nonsense. Assalamu alaikum warahmatullah. Ó dà ń pa láìkì òkùnkùn jù mọ́lẹ̀ lọ honestly I like òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ a sì like irọ́ ju òótọ́ irọ́ la máa ń package
irọ́ la máa ń pọ́nlé la máa ń yìnbọn bó ti máa pù tẹ̀ sẹ́yìn fúnra yóò síbẹ̀ mọ́tò náà sẹ́rí inú wọn bí mi nújù láyé ní kéèyàn máa fi irọ́ máa bò títọ́ lójú máa háìdì òtítọ́ kó wá máa ti irọ́ síta ó máa ń bà mí nínú jẹ́ púpọ̀ jù because ẹ̀sìn méjèèjì yìí wọ́n gbé wá bá wa ní àmọ́ kankan pa ẹ̀ àwọn baba ńlá bá ní òun máa ń pa ẹ̀ ṣùgbọ́n bí èmi sínú ẹ̀ ní sínú Islam ni a sì kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ wà àwọn baba ńlá baba tiwa tí wọ́n tẹ ilẹ̀ Ìdó tí wọ́n fún wa ní èdè tí wọ́n fi oúnjẹ jíjẹ hàn wá tí wọ́n fi gbogbo ewé àtegbò àti gbogbo ẹyẹ oríṣiríṣi gbogbo tó wà lórí ilẹ̀ gbogbo àwọn tí wọ́n fún lórúkọ wọn mọ tí wọ́n pè lẹ́sìn méjèèjì tí ẹ bá lè lọ ṣe research ẹ̀sìn méjèèjì ẹ má jẹ́ kí n tàn yín nílẹ̀ Mẹ́kà lẹ́ni àti ìrọ̀dàgbò lé ànábì Muhammad ní ilẹ̀ Israelite Christian tó wà ní Israel wọn pé 10% wọ́n dẹ̀ ní Israel ní Christianity ti wá ibi tán ní Jésù ti wá wọn recognize ẹ̀ ń bẹ̀ rárá the Lord to the religion Quran support Bible láwọn ibìkan to back àwọn story tó wà ní Bible I can categorically tell you wípé that story honestly gogo Quran sì back ẹ̀ dẹ̀kílẹ̀ wẹ́ sọ mí nípa Quran ẹ̀sìn méjèèjì wọ́n plan ẹ̀ ni is planned wọ́n ti fẹ́ kárí ni wọ́n sì plan ẹ̀ tí wọ́n á sọ wípé ẹ̀sìn méjèèjì Egypt ló ti wá ń kọ́ pé Roman ló ń control gbogbo ayé Roman Empire ló ń control méjèèjì àná ti ń control ayé mọ̀ pé àwọn kan tó ń larí mọ́ bíríjì tí wọ́n bá sọ wípé ẹ̀sìn méjèèjì Roman Empire ló ń control ẹ̀ kí ló dé tí wàhálà rọ̀ wá lọ́rùn gan èèyàn tí mi ti sọ̀rọ̀ ẹ ti mú bó títọ́ bá sọ tẹ̀ ẹ ti gbin gbogbo àwọn àyídè kan la máa ń ráìtì láyé ẹ̀sìn Islam yìí náà ni gbogbo nǹkan tó máa ń ráìtì gbogbo àgbá ńlá ayé Ọlọ́run dá wọn ọmọ yàtọ̀ sẹ́yìn mùsùlùmí nìkan àbí sọ Ọlọ́run mọ nǹkan tó ń ṣe láti dá gbogbo ayé ẹ̀yin náà lè sọ pé Ọlọ́run tó pòrò ọ̀hún lọ́rùn láti sáyé dẹyọ kan òun ní sọ́dà ẹ̀yin lẹ fẹ́ bá sọ́dà ayé Al-Qur'an sọ fún ìwà ànábì ò lè fẹ́ ń tọ́ wọn Ọlọ́run bá fi mọ̀nà ó lè fi mọ̀nà o ẹ̀yin náà lẹ́ni tó bá tún pọ̀ nù Islam kí wọ́n lọ pa ẹ̀yin sì lẹ́ni tó lọ́wọ́ bá fi mọ̀nà ẹnìkan kan ò lè fi mọ̀nà mo sọ wípé gbogbo àwọn tẹ́lẹ̀ mọ́ sọ yẹn fún àwọn tí wọ́n ọpọlọ wọn lòdì ẹ̀ tẹ́rí gbogbo ẹ̀ tíríkì lásán ni tíríkì kí ni mo pè é it's a deceit ni láti fi jẹ take over ilẹ̀ wa láti fa gba a lot of things lọ́wọ́ wa because àyà yẹn ló ń takora wọn yẹn látàtí pé lọ gba àwọn ẹbọ bí táti bá àwọn ọ̀sẹ̀ bọ ẹ̀pà wọn ẹ̀yin náà tilẹ̀ sí ní pé ẹ̀sìn Islam kì í ṣe pé kò sí jẹ nípa nínú ẹ̀sìn o àbí téèyàn ò tí jẹjẹ nípa gbogbo àwọn tán pa nílẹ̀ Áfíríkà ńkọ́ wọn àti jẹ wọn pa ìjọba wa sọ yìí pé mo á ṣe fídíò jáde ẹ̀yin kan wá ń pè mí mi ò see let me tell you ọ̀rọ̀ tí mo sọ kì í ṣe ọ̀rọ̀ tẹ́yin náà mà you know about it ẹ̀yin àwọn mi ò láwọn dán mi o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ń bẹ láàrin wa yé yín bọ̀ torí pé ọ̀nà tẹ́ ń gbà jẹ ni ó yé yí tààrà so àwọn ìkérègbè yẹn anyway na mi ò rí tàwọn kérègbè yẹn rò because àti ìṣẹ́gbẹ́ so èmi àtàwọn bàbá alájọmọ̀ràn sí kí ni àwọn kérègbè tán gbọ́júmọ̀ ya wọn yẹn kan lọ jókòó sẹ́gbẹ́ kan lọ sún jókòó sẹ́gbẹ́ kan níjọ́ tán ti ń lò sẹ̀mí bọ̀ wọn àti ìrọ́lọ́n kó sọ̀kalẹ̀ kó wára màlà fún wọn tí bàbá wọn bá fi wọ́n sílé kí wọn lè jó wọn lè dẹ́n tó nímọ̀
tí bàbá wọn bá fún wọn lóúnjẹ wọn lè dàgbà débi tán dé yẹn sọ Ọlọ́run tán tí wọ́n tún fẹ́ máa bá Ọlọ́run pààyàn yìí kò tí ì sọ̀kalẹ̀ kó ti fún wọn lóúnjẹ bàbá àtìyá wọn ló rán wọn débẹ̀ yẹn bàbá àtìyá wọn tó rán wọn débẹ̀ náà sọ yìí pé yóò wọ náà yẹn so kí wọ́n fẹ́ máa bá wọn yẹn sọ àwọn ìkérégbé tí ò mọ̀ àwọn tí ò ní lárí wọn ní lárí náà wọn ti máa tó bàbá àtìyá tó sọ ẹgbẹ́ yẹn tó kọ ẹlẹ́kọ̀ọ́ tó kọ ẹ gbogbo ẹ̀kọ́ pátápátá tó fi lọ lé kí ó tó fi kàwé tó fi dé kò ní yóò wọ náà